ayé àtijọ́ ló máa nípa àwọn àfa kan sọ̀rọ̀ wọn ò ní fún wọn lésì kí n ṣe ayé social media yìí ayé íńtánẹ́ẹ̀tì làwà yìí. ìṣe làwọn àtẹ ẹ̀ lérò pé àwọn ni pírẹ́sidẹ̀ǹtì rọ́bítà àṣé wọn ṣe pírẹ́sidẹ̀ǹtì rọ́bítà wọn ò joyè kankan bẹ́ẹ̀. àpọ́nlé tó ń gbé fún bàbá yín ló sì ń gbé fún yín torí pé gbogbo àpọ́nlé yẹn tẹ́yìn ń lò báyìí ẹ ò wọ́ tiẹ̀ gbogbo ìgbàlẹ̀ máa ń dá wàhálà lẹ̀ ní íńtánẹ́ẹ̀tì. gbogbo àwọn arìndì kan ọwọ́ à ń jáde àáfàá rẹ ni àáfàá rẹ ó wá sílẹ̀ kéwú lọ́fẹ̀ẹ́ mọ́ òbí ayé gbogbo yín fẹ́ bàjẹ́ papọ̀ ṣá. a kì í sin bàbá ká tó sin ọmọ o gbogbo àpọ́nlé tẹ̀ ló kàkà kiri kì í ṣe yìnyín ẹ ò wùwà àpọ́nlé bàbá yín òun ló ń tà fún yín. ṣàkọ́bí yín tẹ́ ẹ bí lọ́mọ tó tó àfàwà ni tó tó ṣéwù Dr. Tọ́lá Yunusa Ayílára ìṣẹ̀kan àkọ́bí yín tó tó ni. ẹ ti sọkúta gbàmù sínú ẹrọ̀fọ̀ báyìí ẹrọ̀fọ̀ wa ta sí gbogbo yín lára báwo lẹ ti fẹ́ fọ̀ dànù. ẹ ò kọ́ àfàwà chief imam of Ogbomoso land ẹ kọ́ wọ́n kéwu o. ẹ jẹ́ kí n wá bí ilé rẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ẹ ò ṣe president general tí ẹ ò joyè kankan ní rọ́bítà tí ẹ kì í ṣe ní iwájú níbẹ̀ kí ló dé tẹ́ ẹ jókòó ní high table. ṣé wọn kì í bójú tíṣà jẹ ní principal ẹ̀jẹ̀ náà wọ́n ń bójú tíṣà jẹ olùkọ́ òun ló tún mọ́ akẹ́kọ̀ọ́ jù kì í ṣe principal. gbogbo ilé kéwú lárúbáwá ẹ̀ ní Morkaz ní èdè Yorùbá ẹ̀ òun ní ilé ẹ̀kọ́ ẹ̀yẹ ká gbàgbé papọ̀ Morkaz ẹ̀kọ́ mbẹ́ Sùlí Abíọ́lá tó wà lábẹ́kúta mi báyìí ṣé bàbá yìí ló dálẹ̀ ni. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé kí ẹ má bá wa wo àwọn fọ́nrán wa kẹ́sì tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ẹ má bá a like ẹ má bá a share kẹsì má bá a comment ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tí ṣéwù wa chief imam of Ogbomoso land Sheikh Dr. Tọ́lá Yunusa Ayílára the second ẹ̀yin ni mo pè ní àkókò yìí kẹ́ ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ lórí ọ̀rọ̀ tí ẹnìkan tó sọ tó ní a kì í gbé ọmọ àparò sábẹ́ ká máa gbé kà ìṣe làwọn àtẹ ẹ̀ lérò pé àwọn ni pírẹ́sidẹ̀ǹtì rọ́bítà àṣé wọn ṣe pírẹ́sidẹ̀ǹtì rọ́bítà wọn ò joyè kankan bẹ́ẹ̀ bàbá wa ẹni àpọ́nlé ẹni chief imam of Ekiti àwọn ni president general náà nísìn ẹ jẹ́ kí n wá bí ilé rẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ẹ ò ṣe president general tí ẹ ò joyè kankan ní rọ́bítà tí ẹ kì í ṣe ní iwájú níbẹ̀ kí ló dé tí wọ́n lọ jókòó ń bẹ̀ ẹ jẹ́ ká bí wọ́n léèrè kí ló dé tẹ́ ẹ jókòó ní high table tẹ́ ẹ gba máìkì ẹ̀yin kọ́ ni wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí president general kí ló dé ẹ pa ilẹ̀ heart bí president general tẹ̀wá ní àtọ́líà bọ́sì tàǹbìrà yìí ẹ jẹ́ kí n sọ kankan fún yín ayé àtijọ́ ló máa nípa àwọn àfa kan sọ̀rọ̀ wọn ò ní fún wọn lésì kí n ṣe ayé social media yìí ayé íńtánẹ́ẹ̀tì làwà yìí ayé tó bá ti kọjá yìí ẹ kọ́ mu fún ẹ ní ayé íńtánẹ́ẹ̀tì làwà yìí kò kì í ṣe ayé àtijọ́ tó bá máa pawó ṣéwù tó bá máa ká ọmọ nù rárá o ẹlẹ́ẹ̀kejì ni pé a kì í sin bàbá ká tó sin ọmọ o gbogbo àpọ́nlé tẹ̀ ló kàkà kiri kì í ṣe yìnyín
ẹ ò wùwà àpọ́nlé bàbá yín òun ló ń tà fún yín. ẹlẹ́kẹta ni pé ẹ ò kọ́ àáfàá wa chief imam of Ogbomoso land ẹ kọ́ wọn kéwu o tẹ́ bá tẹ̀ wá kọ́ wọn kéwu ṣé lè kéwu ọ̀fẹ́ náà wá ṣé wọn ò sanwó ẹ rí pé ọ̀rọ̀ àáfàá mi ni àáfàá mi ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ ṣé wọn kì í bójú tíṣà jẹ ní principal ẹ̀jẹ̀ náà wọ́n ń bójú tíṣà jẹ ẹ̀gbọ́n olùkọ́ òun ló tún mọ́ akẹ́kọ̀ọ́ jù kì í ṣe principal ẹgẹ́ tí kan tí mo sọ tẹ́yìn ọmọ iléèwé wá tẹ̀ wá sí skul tó bá ìbàjẹ́ pọ́ndé náírà ló san ó ti sanwó skul ó sanwó kẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé ó wá sílé kéwú ọ̀fẹ́ tàbí fún scholarship o ipe gbogbo ilé kéwú tó bá lọ máa ṣe agbára mi gbé ọ̀fẹ́ ni mo ṣe rárá o ó kéwú ó sanwó fún ẹgbowó lọ́wọ́ ẹ̀ ni ṣẹ́yìn lẹ́kọ́ lálif bàtàṣà ni ṣẹ́yìn lẹ́kọ́ lálif bàtàṣà tẹ́ wá fẹ́ sọ̀rọ̀ ayé di bàbàrà ju bó ṣe yẹ lọ ẹ̀yin kọ́ lẹ́kọ́ lálif bàtàṣà náà ẹ̀gẹ́t ọwọ́ sílé kéwú yín principal ẹ̀jẹ̀ ń bẹ̀ ọwọ́ sílé kéwú yín ọ̀sánwó lọ́sẹ̀ kẹ́kọ̀ọ́ tòkòtẹ̀jẹ̀ pé Morkaz Agége lọ́wọ́ ṣẹ́yìn náà lẹ́ni Morkaz Abẹ́òkúta wa mi báyìí ni gbogbo ilé kéwú ló ń jẹ́ Morkaz ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé gbogbo ilé kéwú lárúbáwá ẹ̀ ní Morkaz ní èdè Yorùbá ẹ̀ òun ní ilé ẹ̀kọ́ ẹ̀yẹ ká gbàgbé papọ̀ Morkaz ẹ̀kọ́ ń bẹ̀ Sùlí Abíọ́lá tó wà lábẹ́òkúta mi báyìí ṣé bàbá yìí ló dálẹ̀ ni àbí ìjà lálà ò lè fẹ́ máa lò ẹgẹt àpọ́nlé tó ń gbé fún bàbá yín ló sì ń gbé fún yín torí pé gbogbo àpọ́nlé yẹn tẹ́yìn ló báyìí ẹ ò wọ́ tiẹ̀ gbogbo ìgbàlẹ̀ máa ń dá wàhálà lẹ̀ ní íńtánẹ́ẹ̀tì mọ wàhálà tẹ́ dá sí wọn lọ́rùn nílọrin ni tẹ́yìn sọ pé Ìlọrin ò ṣe ilẹ̀ Yorùbá ọ̀yà amóyà yọkọ̀ láàrin ilẹ̀ Yorùbá àbíbẹ́ẹ̀kọ́ wàhálà wàá ṣẹlẹ̀ ọwọ́ pariwo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ìyàwó ẹgbà wa ó nígbà ní ìlú kan nílọrin bẹ̀ ẹ̀yin lè fẹnu kọ́ bá wọn bẹ́ẹ̀ jẹ́ máa ń fẹnu jam tọ́ọ̀kì nìyẹn tọ́lí àwa ń bì báyìí ṣé àkọ́bí yín tẹ́ ẹ bí lọ́mọ tó tó àfàwà ni tó tó ṣéwù Dr. Tọ́lí Ayunisa ayélujára àdìsẹ́kọ̀ọ́ àkọ́bí yín tó tó ni ká wá pè bíi pé ẹkùn ọmọ inú yín jáde ọmọ téèyàn bí inú ẹ̀ gan ó ní bó ṣe lè pè é kọ́mọ yẹn kọ́ má jòjú padà sí yàn àṣà lè sọ pé ènìyàn dàbù. à ń sọ fún yín nísìnyí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn gbogbo kíní tẹ́ fẹ́ máa lò yẹn ẹ kú òǹbẹ́ kì í ṣayé social media yìí tá a máa wọ studio tá a máa mú fún yín torí pé àmọ̀ rí àgbàmọ̀ lọ́wọ́ yín ẹ tẹ̀ jẹ́jẹ́ nígbà tí mo wá gbọ́ pé Mudirul wọn ní bakery búrẹ́dì tó wà ní Agége o rí pé òun kọ́ ni president general bàbá wa Imam Èkìtì àwọn ni president general wa jókòó ẹ̀yìn wọn á ti bí president oyè gangan lẹ́jẹ̀ ń bẹ̀ oyè gangan lẹ́jẹ̀ bẹ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ oṣù ebi kọ́ ṣe kíníkan náà wàhálà ni tẹ́ bá fẹ́ ṣe bẹ́ kíníkan náà wàhálà ni kò sígbà tẹ́ sọ̀rọ̀ báyìí tí ó dá controversy lẹ̀ ní íńtánẹ́ẹ̀tì eléyìí tẹ́ dálẹ̀ yìí kò ní tètè tán bọ̀rọ̀ o a máa yí rúndúrúndú ni o ewédú ni o ó máa fà pọ̀n ni o a ò jí sọ̀rọ̀ yín mọ́ o torí pé a ò gbomi ìmọ̀ lọ́wọ́ yín o a àtẹ̀gbáwájú yín kọjá o ò tẹ̀ ṣoore fún wa o tẹ́ bá ní ẹ ṣoore fọ́gà wa ẹ ṣoore fọ́gà wa o ọ̀gá wa wá sílẹ̀ kéwu yín ó sanwó ni o kò lè ṣàì má sanwó kọ́ má fowó ṣàdìmíṣọ́ kọ́ má ṣe gbogbo ẹ̀kẹ́ ẹgbà wọn wọlé o ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn lẹ́sẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ o tí ó bá pé yín ẹ lọ wá ṣe mí ṣe o gbogbo àwọn arìndì kan ọwọ́ à ń jáde àáfà rẹ ni àáfà rẹ ó wá sílẹ̀ kéwu lọ́fẹ̀ẹ́ mọ́ òbu ayé gbogbo yín fẹ́ bàjẹ́ papọ̀ ṣá gbogbo yín tẹ́tẹ́ pé kíníkan mọ́ òbórí yín fẹ́ burú papọ̀
ṣé ìmáàmù tọ́lé wá sílé ẹ̀kọ́ ó wá sílé ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ ni kò sanwó ló wá sílé ẹ̀kọ́ àbí tó bá wá sílé ẹ̀kọ́ yìí náà tó bá jẹ́ pé làákàyè wọn bá gbé kéwú yẹn ọ̀hún nílé wọn dànù tó kàn repeat class àkúmọ̀ mi yẹ tẹ̀tẹ̀ wọn ti ń gba búrẹ́bù ń bẹ̀ ṣọ́fẹ̀ ni àfàwọ̀ wá sílé kéwú yìí ni kò sanwó ni ẹ jẹ́ kẹ́ni tó jẹ́ president kò ṣiṣẹ́ bíi president ẹ̀yin lẹ kó kábàkábà gbogbo nǹkan tí yóò da lẹ kó bá wọn ní rábítà ẹ ti sọkúta gbàmù sínú ẹrọ̀fọ̀ báyìí ẹrọ̀fọ̀ wa ta sí gbogbo yín lára báwo lẹ ṣe fẹ́ fọ̀ dànù kì í tún ni láti ọtí níta gbangba tẹwàá fẹ́ máa bò ní kọ̀rọ̀ irọ́ o ìta gbangba tẹ́ ẹ ti sọ yẹn àtàwọn olórí burúkú tó kámẹ́rà ayé tó post ẹ̀ síta yẹn ìta yẹn náà lẹ ti máa correct ara ilẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ọ̀rọ̀ pé ẹ jẹ́ Mudirul kọ̀ Mudirul tẹ́jẹ́ ẹ jẹ́ sílé kéwu yín ni ẹ jẹ́ sáyìíká yín ni ẹ jẹ́ sọ́gbà yín ni ẹ jẹ́ sádùúgbò yín ni ṣẹ́yìn lẹ́kọ́ àfàwà ní kéwu ni àbẹ́yìn lẹ́ni Sùlẹ̀ Abíọ́lá MKO Abíọ́lá ló dá skul Abẹ́òkúta bíbá ilẹ̀ kì í ṣe bàbá yín kì í ṣe ṣéwà Ádámọ̀ kẹ́ẹ̀jọ́ kò ọ̀rọ̀ àpọ́nlé kò sí bẹ́ẹ̀ mọ́ àbùkù ló kù ẹni tó bá pọ́nlé ilé la máa pọ́nlé ẹni tó bá yẹ̀yẹ́ ni ẹ jẹ́ ká pa ní kò ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ẹ̀kọ́ kọ́la o ewé ló kọlà sẹ́kọ̀ o tó bá ń pọ́n ilé ẹ dúró lórí àpọ́nlé torí wípé lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù o tó bá ń pọ́yàn lé kẹ́niyẹn dúró lórí àpọ́nlé lẹ́yìn àpọ́nlé sà àbùkù ló kù ẹ farabalẹ̀ àgbà tí ó bá farabalẹ̀ ó máa faragbẹ́gbà o ẹ farabalẹ̀ gbogbo àwọn àfà gbogbo àwọn bàbá tó jẹ́ bàbá tiwa wọ́n ṣe burúkú lánàá lọ́jọ́ ń sọ̀rọ̀ wọn lẹ́nìí ìjẹ́ tó bá dọ̀là náà tẹ́yìn bá dàgbàdàgbàdàgbà tẹ́ bá lọ lé ogbó kí ló fẹ́ sọ nípa yín tí àwọn ló fẹ́ kọ́ pa yín tọ́wọ́ jẹ́ pé ńgbà tí íńtánẹ́ẹ̀tì dé o ẹ tún íńtánẹ́ẹ̀tì ṣe ni àbí ńgbà tí íńtánẹ́ẹ̀tì dé ẹ̀rí lẹ̀ ń sọ̀rọ̀ mọ́ ṣàṣìlẹ̀ ń bá íńtánẹ́ẹ̀tì jẹ́ ṣọ́wọ́ bàbá tí wọ́n wá tẹ́ tíráàsì wájú yìí ni bàbá tí wọ́n ò ní àfà náà àwọn ọmọ ilé kéwú yìí tọ́ba tí wàá kéwú tọ́lọ́hún ọdún wa ń gbàmọ̀ sí lọ́dọ̀ bàbá tí wàá ní bàbá tí wọ́n ò kéwú ó gbé kéwú ìwà látọ̀hún àkọ́dá ọlọ́run ni ẹni tọ́lọ́hún dá sáyé special mode àmọ̀ ọ̀tọ̀ àmọ̀ tó yàtọ̀ màláìka rẹ màláìka onímọ̀ òun ló mú ọba àwọn bàbá tí wàá bàbá tèmi mo fọwọ́ ẹ̀ sọ̀yà tí mo sọ fún yìí tí mo máa ń pa ó pé bàbá mi kò náà fà ẹ tó bá lè pa òun là fa bàbá yìí kó jáde kó wá sọ̀rọ̀ àwọn ọmọ ilé kéwú yìí ọtún wá ń gbàmọ̀ lọ́wọ́ bàbá tiwa ni torí èkìlá ẹni bá ti wà àbùkù nù yìí kákọ̀ lábùkù ni o torí pé ilẹ̀ sọ òkúta lára bàtà sínú ẹ̀rẹ̀ táyà yẹn fi ta sílé o tó ta sóko ó wá ta sí pé aṣọ funfun yìí lè sìn yìí àwọn ayé bá ní ẹ̀rẹ̀ lára bàbá wọn yìí ọba bẹ̀ sí ní gbòòmù ẹ̀ wọ́n rí kórùn ẹ̀yin lẹ́sọ̀kúta ara bàtà sínú ẹ̀rọ̀fọ̀ o ẹ̀rọ̀fọ̀ yẹn ti wá ta báyìí o ó wá ti wá ta sí gbogbo yín lára o torí pé ilẹ̀ kó rádaràdà bá wọn ní rọ́bítà tó bá ṣeé ṣe pàápàá kọ́ tó wà rọ́bítà kọ́ sọ fún yín pé kẹ́ máa wà sí mi tí mo kílẹ̀ lọ ṣe ń bẹ̀ gbogbo nǹkan tẹ́ náà lọ ṣe nǹkan tẹ́ fi dálẹ̀ náà rèé dáadáa ò lè wá dálẹ̀ ní olè tẹ̀ dálẹ̀ yìí ṣé kìí ṣe pé nǹkan tí ò dálẹ̀ yìí nǹkan tẹ́ ẹ ṣe yìí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ tó máa ń dójú ti àwọn ọmọ yín tó máa ń dójú tọ ọmọ kéwu yín tó máa ń dójú tọ ọmọ tẹ́ fẹnu bí tó máa ń dójú tọ ọmọ tẹ́ fàyà bí tó fẹ̀jẹ̀ bí tó máa ń dójú ti ẹni tó jáyà yín ẹ wá máa sọ́tọ̀ ẹ wá la máa rò nǹkan rọ̀ pé nǹkan tí mo lè sọ yìí náà kò dáa o ẹ̀ẹ́dẹ̀ wà mọ̀ pé àwa kò lójú pa ikó ọbí àwa rè toró lórí burúkú àwọn kan máa yẹ pé wọn ọbí wa rè toró àwọn bàbá wa ọ̀yanjú àwọn bàbá wa dẹ̀ ní mọ̀ wọ́n dẹ̀ ní ètò wọn ò dẹ̀ kì í ṣe gbájú ẹ̀ wọn ò dẹ̀ kì í ṣe lẹ́bọ òun làjẹ́ kó máa yé yín pé tó bá ti ń pọ́n ilé ẹ̀yin náà máa pọ́nra yín lé torí lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù
àwọn òtẹ̀mẹ́nu kan là lè yẹ̀yẹ́ kò sẹ́ni tá lè yẹ̀yẹ́ kò sẹ́ni tá lè kọ̀ lábùkù kò sẹ́ni tá lè mú nọ́mbà fún ìtẹ́ kó rẹ́dẹ̀rẹ́dẹ́ báwọn yìí ó tó o àwọn ọmọ ilé kéwú yín àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ojú ń tì wọ́n pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ṣùgbọ́n kí ni ká ti gbọ́ ni kọ́ wọ́n máa sọ ta gbangba yìí pé bàbá wọn o Mudirul o nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ó kù díẹ̀ káàtó gbogbo tó ń fa pàjánu yẹn ọkọ̀ ń fa pàjánu àwọn náà ti mọ̀ pé ẹ̀yin lẹ kọjá àyè yín níbi tọ́rọ̀ wàá dé yìí ẹ̀yin ọmọ ilé kéwú ẹ̀yin náà lè pe principal yín kẹ́ máa correct wọn gbé bàbá kò í sọ̀rọ̀ yẹn ká ẹ̀ sọ̀rọ̀ níta kí ni tí inú ọ̀rọ̀ ilé onílé kí ni tí inú ọ̀rọ̀ ìlú onílù kí ni tí inú ọ̀rọ̀ ni ẹlẹ́ni ṣebí lè tí inú ń jò ẹlẹ́wọ́ pọtíkà fi dínà ọ̀hún sáàárín ẹ̀yin àtàwọn ọmọ bàbá yín ṣóògùn ni gbogbo ogún tó yẹ kí gbogbo èèyàn máa jẹ inú ọmọ bàbá yín ọmọ ìyá yín ṣé kìí ṣe pẹ́yìn nìkan lẹ̀ ń dájẹ́ ni ẹ wá fẹ́ máa fi strategically ẹ fẹ́ máa fi dá sọ̀rọ̀ ìlú onílù dá sọ̀rọ̀ ilé onílé kí ni tọ̀dọ̀ yín ṣẹ́yìn ni kóòtù ni ṣẹ́yìn ni justice ni àbẹ́yìn ni advocate lọ́ọ̀yà ni. ẹ wá sọ yìí pé Imam wá sẹ́yìn ẹ̀ ń kẹ́sẹ̀ mẹ́ta sí wọn lọ́rùn ọmú wa bẹ́yìn ní Ìjẹ̀bú Òde ni nígbà tó mú wa bẹ́yìn wá délé padà lórí mímbà ìró sọ pé òun lò bẹ́ni kọ̀ọ̀kan ta ló wá bẹ́yìn. ẹ tún sọ yìí pé ọ̀hún sọ́pọ̀tì yìí lórí olóṣùdé oṣù wo lọ́fẹ́ sọ́pọ̀tì yìí lé lórí ṣóṣù oṣù lẹ̀ mú yàbò oṣù kọ̀ṣù. ẹ sọ yìí pé mufti ilẹ̀ Yorùbá ti rábìtà tẹ̀yàn ṣé mufti rábìtà tó papọ̀ mọ́ mufti ilẹ̀ Yorùbá ni. ẹ máa ro kọ́kẹ́ tó máa sọ̀nà ọ̀hún àárín pọ́pílìkì ẹ wá sọ pé kọ́kọ́ lọ máa ṣẹ́ẹ̀tì kámẹ́rà sódìdí ìmáàmù lu ìmáàmù tọ́líà jáde ní àyìn jáde wá ń bì báyìí kò ní bàjẹ́ fáfá wa tọ́líà ó yà fi pa ọ yà sọ pé ajá ló ń gbó. ẹ̀yin èèyàn wa ẹ pín fọ́rọ̀ ìkólọ kákàkiri torí pé aṣọ o lẹ́yìn àpọ̀nlé àbùkù ló kù ẹni bá jẹ́ ti ṣàgbàdo mọ́dì dandan ni káàdì yẹ kó ṣá o ẹni bá ti sọ àgbàdo mọ́dì dandan ni káàdì yẹ kó ṣá ẹ jẹ́ ká kú òǹbẹ̀ tó bá ń pọ́n ilé ló ń pọ́n ilé àpọ́nlé bàbá yín ló ń gbé fún yín ẹ̀yin láìláìláìlá o ẹ̀yin ò wà àpọ́nlé sílẹ̀ ẹ wù àpọ́nlé sílẹ̀ o wàláì tàláì sùnmọ́bílà ìlàsílà wa ẹ wù àpọ́nlé sílẹ̀ torí pé ọ̀rọ̀ àpọ́nlé ò sí lẹ́nu yín sọ̀rọ̀ bàbá yín ní burúkú náà ẹ̀yin náà ṣe wá ṣe sílẹ̀ pé tẹ́yìn náà bá lọ tán kọ́ má sọ̀rọ̀ yín burúkú kọ́ má sọ̀rọ̀ yín dáadáa kò sẹ́ni tó jí lójúmọ́ kan tó máa ṣe pé òun ò gbàdúrà kó òun náà kọ́ lẹ́ẹ̀rí ṣẹ́yìn nǹkan tẹ́yìn wá ń ṣe ìkẹ́ ìwà náà kọ́ lẹ́ẹ̀rí báyìí ẹ jẹ́ ká dẹ̀ díẹ̀díẹ̀ o ẹni tó bá yẹ fà pọ̀nlé ẹ jẹ́ ká fúnra pọ̀nlé o ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfa o principal ẹ jẹ́ o ẹ ò jẹ́ máàmù Lagos state o ẹ ò jẹ́ máàmù Ìlọrin Kwara state o torí ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ yé yín ẹ farabalẹ̀ torí àgbà tó bá farabalẹ̀ àgbà tí ò bá farabalẹ̀ ó má fara gbẹgbà o Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má bá wò ẹ má bá pẹ́ ẹ má bá comment ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbà wá kò ní di ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.